welcome again. This is Owe series on Get Drumming with Ayiki. Alright, èmi rè Ayiki rè onílù lèmi mi ìṣoníròyìn bí àwọn kan. Ẹ̀yin lẹ mọ̀. Èmi ìṣoníròyìn bí àwọn kan. Ìròyìn náà là ń fún un. Ìròyìn lélẹ́yìn náà. Ìròyìn ni. Ok, wọ́n ní mo ti doníròyìn. Ọ̀dà ọ̀yá Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ ni wọ́n tó ń pè mí Kálùlù. Ọ̀dà Kálùlù òun rèé. Ire ni tèmi tìrẹ, ire ni tèmi tìrẹ, bẹ́ẹ̀ni yẹ fàṣẹ halẹ̀, ire ló ń wá, ire ni tèmi tìrẹ, bẹ́ẹ̀ni yẹ bá fẹsẹ̀ tán lẹ̀, ire ní wá o, ire ni tèmi tìrẹ. Àmín àmín àmín. Àwọn èèyàn máa ń lu ọ̀rọ̀ yìí wípé bá a ṣe ń jòwèrè kiri tá à ń sáré sọ̀tún tá à ń sáré sósì nínú gbòkègbodò ayé kó lè da. Ire náà ni ó kẹ́yìn rẹ o, pé ire ni ó kẹ́yìn rẹ o, àfihàn sọ ìgbà míì a lè tún sọ pé láti fi tura wa nú àti pé ká tún fi sọ tó da ajá ìlẹ́nu torí ọ̀pọ̀ ń tá a bá sọ lẹ́nu ẹ máa ń wá sí ìmúṣẹ. Ire ni tèmi tìrẹ, ire ni tèmi tìrẹ, ó ti yé yín. Gbọ́n ní bó ṣe wà. Bádìí ẹ bá fẹsẹ̀ kan lẹ̀, ire ló ń wà. Bí o bá tiẹ̀ mọ́ kòwé kan wọ́n ti mọ́ kòwé kan wọ́n ní adìyẹ tó bá mọlẹ̀ tán dáadáa wọ́n ní kò ní sùn lébi. Kò ní sùn lébi. Adé fún ẹni tó jáde láàárọ̀ tí ń wá nǹkan oúnjẹ òòjọ́ kí bó o bá ṣe ṣiṣẹ́ dáadáa sí bẹ́ẹ̀ náà ló ti jẹun tó ọ̀lẹ ò dá òun náà sọ̀hún. Orun díẹ̀ ìtògbé díẹ̀ ìṣẹ́ ní mú wá. Ìṣẹ́ ní mú wá. Wọ́n ní ọ̀tẹ̀ pamọ́ṣẹ́ ń gbò tí èlé egun lápá ní ìsìn wọ́n ti ṣùṣù. Wọ́n ní ọ̀tẹ̀ pamọ́ṣẹ́ kó o fẹsẹ̀ halẹ̀ káàdì rẹ̀ ó fẹsẹ̀ halẹ̀ kó lè ríre mú jáde ńbẹ̀. Adìyẹ tó tẹpẹlẹ mọ́nú lé ibi yóò lù wọn pa. Kì í ṣe pé ibi nìkan bí aláyé Yorùbá yóò rù. Yóò dùn rù. Yóò rù. A rí rírù ẹ̀ láti inú yẹ. Wọ́n ní ọ̀lẹ́ ìdára ẹ bá gbé báyìí fún yẹn gẹ́gẹ́ ní. Ọ̀dà ibi tá a bá dé lónìí òun náà nìyẹn wípé ẹ jẹ́ ká tẹpá wọn ṣe kíre kó lè jáde kí ibi iṣẹ́ òjò wa. Now this is how we're going to be ending today. And okay, ire ni tèmi ti yẹ, ire is for you and I. Ire is goodness. Ire ni fẹ́mi o. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ ni wọ́n tó pè mí sọ tiẹ̀. My name is Ayiki and I choose drumming. See you again next time.